Drive TV, driving you around the world. Subscribe to Drive TV channel. Tap the bell icon to receive notifications about our new video. Daddy, mo ní good news fún yín o. Kí ni good news ẹ̀ Mo ṣe ń bọ̀, ọkùnrin Fẹ́mi kàn pè mí dára. Mo sọ pé láì ṣe pé mo jáde ẹ̀. Mo ní sáré tẹ̀lé wọn. Wọ́n sọ pé ọdún eégún tó kàn next week bẹ́ẹ̀ ni lè máa jẹ chairman ọdún eégún. Daniel Sanjay ìkan dààmú ẹ̀ ni. Báwo ni wọ́n yẹ sọ fún ẹ pé kí n jẹ chairman ọdún eégún? Ó jẹ mu, ó mú lẹ́tà wálé. Àbí ìkan dààmú ẹ̀ ni. Kí ló ń bá mi sọ? Ọdún eégún kí n jẹ chairman ọdún eégún. Daddy, màá ní màá lùlù tẹ̀lé yín kò bad. Ó ní disappoint mi jọ. I'm a man of God. I'm a prophet of God. Kí ló ń gbà? Daniel Sanjay, I'm a prophet of God. I'm a man of God. Wọ́n bẹ̀rẹ̀ wọlé fún mi torí kí ni? Torí kí ni? Báwo mo ṣe máa pè báyìí? Kí ló ń mórí ẹ̀ gan-an? Torí kí ni? Ẹ ló fẹ́ mi. Ẹ ló Daddy ń para fún mi o. Daddy ń sọ̀rọ̀ tí wọ́n náà ò lè jẹ chairman kankan o. Wọ́n Fẹ́mi, èmi ò láìkí ẹ, wòlíì ni mí o, má fi irú ẹ lọ mi mọ́, I'm a prophet of God, ọdún eégún tó ní kí ni. Mi ò tí sọ fún wọn rárá. Kí ni dress code? Wọ́n ní kí ni dress code? Blue and white. Mú wá ọtí ẹni white inú. Ẹ̀lú ọ̀rẹ́ mi Fẹ́mi máa bá yín ṣe ẹ bá ń kíìpù 2 million yẹn. Ojúlójú ṣàánú máa bá yín ṣe. Ṣé ẹ ti régún gangan ṣá? Mo mégún ṣe o, ó ṣoríire o, ó mọ lọrí o, ó mọ bọ̀rí o, àrìnàkórè o, àkòyà ibi o, ikú ò ní pa o, àtàjèrè ọjà o. Lẹ́nu sísìn, ẹ ti mégún ṣe. A fi tọ́jú ilé Olúwa. Eégún. Ó ṣe jàre. Eégún ńlá. Ó ṣe jàre. Eégún Makanaki. Bẹ́ẹ̀ni sàn Makanaki àbí kan dààmú ẹ̀ ni. Sorry sir. Makanaki ẹ̀. Amen. Amen. Lórúkọ Olúwa, òkùnkùn ní ìṣìjọ ló ń ti ẹ̀ jàre. Àmín. Nígbà tí mò ń bọ̀ ní láti ìlú Èkó lánàá, I saw the traffic was so heavy. Wọ́n á rí ọkọ àti ìyàwó kan nínú traffic. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sunkún. Wọ́n ń sunkún. Mo ní kí ló ṣẹlẹ̀? Wọ́n ní dáàdi ẹjọ́ à ń lọ chọ́ọ̀chì tó ti máa so wá pọ̀ ni. Ṣùgbọ́n a lè débẹ̀ mọ́ torí traffic. Mo ní ẹ má wọ̀rí. Mo ń lọ sí ìlú Ògbómọ̀ṣọ́ níbi tí wọ́n ti fẹ́ ṣe kẹ̀m̀bẹ̀ ìsọnù. Nífẹ̀ẹ́ Jọ́sí bàbá, mo máa lọ síbẹ̀, máa tọrọ àyè, máa so yín sòkúso. So nígbà yìí nísìn, mo fẹ́ so ọkọ àti ìyàwó kan pọ̀ ní sòkúso ní ìsìn. Ó ní bínú ni o. So máa pa sábìsì wa tì báyìí. Ẹbí ọkọ, orúkọ ẹbí tí wọ́n ní Allen. Ẹbí àwọn ìyàwó ló ń jẹ́ Medopin. So now I want to join a wife to mo fẹ́ so ìyàwó pọ̀ mọ́ ọkọ ẹ̀ báyìí. Má bínú o, tọ́lọ́run bá jẹ́ àparí láyọ̀. I continue service wa. Ladies and gentlemen, I have the singular honor of course to welcome the groom. Ẹ jẹ́ kí ọkọ ìyàwó kó máa wọlé bọ̀. Mr. Tijani Ochidi Michael Allen. Lójú ẹbí ọkọ ìyàwó ẹ kí hallelujah ńlá o. Lójú ẹbí ìyàwó hallelujah ńlá o. Ẹ̀yin mo gbọ́ mo branch hallelujah ńlá o. Oúnjẹ mo wá ń jẹ hallelujah ńlá o. Hallelujah. Orí àwọn olóúnjẹ ìranù. Reception nìkan náà máa ń lọ. Ó yẹ kọrin fọ́kọ ìyàwó kó wọlé. I have spoken to your pastor, Sister Jennifer. Go get ready, let's go and marry. Bami ká lọ. Sister Mọ́túndé, glory o, hallelujah. I have spoken to your pastor, Sister Jennifer. Go get ready, let's go and marry. Bami ká lọ. Sister Mọ́túndé, glory o, hallelujah. I have spoken to your pastor, oh, Sister Jennifer. go get ready, let's go and marry. Bami ká lọ. Sister Mọ́túndé, glory o, hallelujah. I have spoken to your pastor, Sister Jennifer. Go get ready, let's go and marry. Bami ká lọ. Sister Mọ́túndé, glory o, hallelujah. I have spoken to your pastor, Sister Jennifer. Go get ready, let's go and marry. Bami ká lọ. Sister Mọ́túndé, glory o, hallelujah. I have spoken to your pastor, Sister Jennifer. Go get ready, let's go and marry. Bami ká lọ. Sister Mọ́túndé, glory o, hallelujah.
So, Sister Jennifer, go get ready. Let's go, Papa. My brother, no. 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 Oh, my brother, no, don't do that. Don't do that. Don't do that. My brother, your man go by me. Your little table man go by me. My brother, don't do that. Please, don't law in the house of the Lord. Daddy, you know what it do? Yo, man go by me. Imagine you alone don't go here. Daddy, I am very, very, very happy. I know you are happy. Daddy, woman don't suffer me. Hey. Daddy, I need to be naked before my creator. And that's all. Wear your clothes, Joe. Where's your creator here? Wear your clothes. Creator head and be. We're naked in what you Oluwa. We're naked in be. Oluwa head and we're naked in what you. Okay, Daddy, please, can I sing? Hey. Okay, you can see there's no time. Okay. Ojo, are you ready? Wow. Thank you, Daddy. Irobo Kwenu! Yeah! Daddy, kò ń ṣe yé. Then I saw a chance of come. Yé. Irobo Kwenu! Yeah! Kwenu! Hey! Kwenu! Yeah! Kwenu! Hey! Yeah, the drummer. You are going to know what? Yeah. I want to you know what? Drummer, you know that fast beat? I'm Well. from Niger Delta. Uh-huh. That fast beat. Egun wọn máa ń lé ti wọn. Ó lé o. Oh yeah, Hosanna. Yeah, Hosanna, Hosanna, abatekede mo, ewetẹ No. wo, jọ onílù, sórí àwọn Niger Delta wọn kì í jó tún gbà, wà á dàdúgbòlẹ̀, eégún wọn máa ń yí, Ó lé. má ti gbọ́ bẹ́ẹ̀ni, gidigidi, wà á dàbọ̀lẹ̀ ní, mo ti bẹ́ẹ̀ ṣàlàyé fún wọn bínú, sorry o. Hosanna. Hey, Hosanna, another big rebel. What is your toy? Daddy, Possible. ó ju àtọ̀mọ́ mi. Nisu. Ẹni pọ́sọ́dẹ́. Nisu. Dara. Abọ́jọ́rọ̀ ni. Are you mad? Dara. Nisuru. Daddy. Mo ní o nisuru. Nisuru. Control, temper. Nisuru. Délé gan ò kì í ṣe tẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ yóò wà fẹ́ burú ju Délé lọ láì. Ó lè aṣọ mẹ́mi pàṣọ dára. Nisuru jọ. Ní ọdún mi. Nisuru. Délé mi. Abọ́jọ́rọ̀ ni. You are dead. Kí ló mú ẹ wá Okay. wo ṣé o mọ̀ pé Ibo ni egun Ibo lè o á lù ẹ o And Iko lèmi náà lo Iko mo lo. Iko ló ń lo o ti jẹ lọ báyẹn o ti jẹ lọ rẹ ni á lù ẹ o. Nice one. What's wrong with you? Kí ló mú ẹ? Wear your clothes jọ lọ́jọ́ ayọ̀ àti ìkọrin jìnnà àfi free àfi fà. I'm not your mate in the ministry. Mo ti ní ẹ bá wí. Well, I don't like it o. I will deal with you now. Mbẹ́ ògbó wà lọ́bẹ̀rẹ̀ mi lọ́sọ̀dì àbí gan mẹ́lẹ̀ yìí. Don't do that again here o. Come to this side. Irú àyẹ̀káyọ̀ wo nìyẹn? Òǹjọ́ ló ń jaṣọ dànù. Don't do that again. Ó lẹ̀ mọ́ mi. Mo ti bẹ́ẹ̀ bá wí. Coded. Ẹ kò ní bínú lórúkọ Olúwa ẹ ní sí ìjọ lọ o. Àmín. Nígbà yìí mo fẹ́ pe ìyàwó wọlé ẹ jẹ́ kí ìyàwó kó máa wọlé bọ̀ bójú ẹ bíi mẹ́ẹ̀dópin ẹ bá ń gbé ìyàwó wọlé ẹ kọrin fún ìyàwó. Have you seen my beautiful lady? Have you seen my tomato baby o? Mo bá sórí àwọn onílù sórí egun ṣọ́ọ̀ṣì wa egun wa yìí ó wàá bá mi tì wàá máa tì í tìkùtì ni ó yá bá mi tún mi. Have you seen my beautiful lady? Have you seen my tomato baby o? Iyele baby sáfìrì kúrú mi tẹ̀mpa. Ada. Baby na sugar let me push it. Iyo everybody dey wait. Wọ́n tẹ́ ẹ́ dẹ́gbẹ́ mọ̀ sán. Ilé ní bàbá ká. Better
ń ṣe gan-an ó bèrè orúkọ ìyàwó olórúkọ ìyàwó kì í ṣe adá kì í ṣe adá. dáàdi kí wàá lórúkọ ìyàwó. kí lórúkọ ẹ̀. Mary. wọ́n sọ fún mi tẹ́lẹ̀. o ti gbọ́ báyìí Mary. Mary 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 wọn Mary Mary oyiyan tán wọn Mary 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 dídọ̀rọ̀ wá everybody dey wait ó kéde pépà ilé ní máa fàkà ẹ̀dá tó kún náà wọ́n ní kí n láwù ó Mary pépépépé yá Mary 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 yóò Mary Mary pépépépé yá Mary Mary. bọ́dà ẹ máa bọ̀ mí. ìyàwó ẹ bọ́ sáyé yín ọkọ ọlọ́kọ ò ní dọkọ yín. láti mo ní kí n explain pé you get am for everywhere. explain fún tani ló fẹ́ explain fún. ẹ lè má rí. dáhìn gbọ́ràn jọ wo ó mọ̀ mí o ó mọ̀ mí o ètò tó ń ṣe ó mọ̀ mí. Yes, sir. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.